yẹ ká jọ bọ́nire yọ̀ ká jọ bọ́nire dúpẹ́ ijó ọpẹ́ ló yẹ ká jọ bọ́nire jó ká wá bọ́nire jó ti ilé toko èèyàn tó bá ti ń ṣàjọyọ̀ láyé ó jẹ́ ká jọyọ̀ ní yùgbàyùgbà èyí tó kì í pàgẹ́ ní àmì òróró láyé ó dá mi lójú sáká irú ẹni bẹ́ẹ̀ yóò jìyà wọ́n ti ẹ̀gbọ́n wípé wọ́n ní dínà mẹ́láyè ń gbó bí ajá wọ́n lọ sọ pé ìkòkò kan ò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ àtọ́wọ́n àti jàgàbáàlù tó wọlé wọ́n ní wọ́n ń pẹ́ wọ́n pẹ́ wọ́n wí wípé dínà ní ìjọba yóò padà bọ́ lọ́wọ́ síwájú àdúgbòrè ní dínà ní ti ń gbó bí ajá lásán lẹ́ni tí ò wọlé ní pọ́lí unity ẹ̀ rárá dépò pé yóò wọlé ní wọ́ọ̀dù sóun ló wá ń pariwo ẹnu ẹ̀jẹ̀ gbé dínà mẹ́láyè lọ́rùn bóyá ẹ̀jẹ̀ ń ta sí lọ́pọlọ lọ́fà sábàbí ẹ̀ ṣé bẹ́ẹ̀ sáàmọ̀ ó sọra rẹ̀ dòrú bèbè tí ń pariwo gèní INEC office ìgbà tẹ́kọ̀ọ́ òṣojú mímu ẹ̀jẹ̀ gbà fọlọ́run ọba àsìkò tàṣíwájú Bọ́lá Ahmed Tinubu rèé olúwa ọba ló gbé Tinubu lékè kì í ṣèèyàn nínú ẹni tó rà àánú gbà láyé Bọ́lá Tinubu ń bẹ lára àwọn kèrèmí kọ́ ìwọ ló yẹ ká máa pè ní Bọ́lá Jẹ́rí Ogun of Africa àfìdí pàtàmọ́lẹ̀ of Nigeria aṣẹ́gun ogun of the world mọ́lọ ní kíkà lórí ogun tó ṣubú tọ̀ ọ́ tó sì borí gbogbo wọn ogun ensars làkọ́kọ́ tó yọjú sí ẹ nígboro Èkó wọ́n ní Bọ́lá Tinubu kèrègbè láàfihàn lómi ọ̀pọ̀ ilé-iṣẹ́ tó ní sí ìgboro Èkó làwọn ọmọ Ìgbò bàjẹ́ pátápátá ọjọ́ ni lójú ọ̀sẹ̀ ní kàyéfì síbẹ̀síbẹ̀ Bọ́lá Tinubu borí ogun sọ́kùn ti fake news tó ní gbogbo ní social media spanikaṣọ ni tí wọ́n ní Bọ́lá Tinubu ò lè rìn wọ́n lọ́mọ 100 years lọ́jẹ́ wọ́n láláìsàn lẹni tá a fẹ́ kọjá rẹ̀ wá wọ́n ní Bọ́lá Tinubu ò ní sàbùkẹ́ o wọ́n tiẹ̀ ní jàgàbáàlù ògbóyìnbó rárá irọ́ yín ti dá ẹ̀yìn ọ̀bàyéjẹ́ Bọ́lá Tinubu ti borí ogun ó ti dagun àjàyè nígbẹ̀yìn ọ̀rọ̀ ogun muslim ticket ló pe lékè wọ́n ní bí Lagos boy ìbálẹ̀ wọlé yọ̀sọ̀ Nàìjíríà tẹ́lẹ̀sì kan ṣoṣo wọ́n ní Bọ́lá Tinubu ò ní jẹ́ kí wọ́n kó kìrìsìtẹ́nì mọ́ rárá lẹ́ni tó gbẹ́gbẹ́ ìyàwó tó fẹ́ sínú ilé olùṣọ́ àgùntàn ni gbogbo kùkù kẹ́kẹ́ ọ̀hún àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì Bọ́lá Tinubu ràn lọ́wọ́ ìgbà tí wọ́n ta àmì òróró síyàwó ẹ̀ lórí Bọ́lá Tinubu àtìyàwó ẹ̀ ni wọ́n jọ wà ńbẹ̀ àbálọ àbábọ̀ aṣíwájú tún jẹ́rí ogun mùsùlùmí àti mùsùlùmí ó tún borí wọn náà nígbẹ̀yìn ọ̀rọ̀ ogun tẹkọ tí ò sí rárá lásìkò ìbò yẹn lágbára àwọn kàbá àdọ́gbọ́n títí tí ọgbọ́n padà dá wọn kulẹ̀ bí àpò ẹ̀wà iye tí wọ́n ń tẹpọ̀ lọ́kùn fẹ́ẹ́rẹ́fẹ́ tí wọ́n dìbò ó jẹ́ 500 naira ọ̀pọ̀ tó bá ti ẹ̀rẹ́ pọ̀rà lásìkò ọ̀hún ọpẹ́ ni wọ́n ń dú síbẹ̀síbẹ̀ aṣíwájú tún jẹ́rí ogun ẹ̀yìn ẹ̀wọ̀gùn ẹ̀mẹ́ failure ẹ̀mẹ́ wicked naira policy ẹ̀mẹ́ failure ogun tó mú gbogbo ọmọ Nàìjíríà pátápátá ogun tó burú gbáà ni ogun ẹ̀mẹ́ failure yìí o ẹ̀mẹ́ le ẹ̀mẹ́ miele ẹ̀mẹ́ gbére ogun ẹ̀mẹ́ ìyà ogun ẹ̀mẹ́ ibú ogun tó pa ọmọ Nàìjíríà lẹ́kún ni aṣíwájú Bọ́lá Tinubu tún borí ogun ìwọ gan ló yẹ ká máa pè ní borí ogun of Africa kò ní rọ́ọ̀nù rárá olúwa bá fún ọ̀sẹ̀ kì í sọ̀rọ̀ àwàdà ogun asọ̀rọ̀ ọ̀kì tó gbìnà ìyá kèrèmí kọ́ ogun kàfá yìí gidi ni ogun tó burú dandan ni ogun PDP ńkọ́ ogun tó burú gbáà ni ogun ẹgbẹ́ Labour kan pàtàkì lọ́jẹ́ nínú ogun tó lè gbẹ̀mí èèyàn ogun Bọ̀dé George onímọ̀ tara ni nìkan ogun ní bàbá àgbàlagbà tó yẹ kókó ti Bọ́lá Tinubu lẹ́yìn tí ń ba Tinubu jẹ́ gbogbo ibi ọba fẹ́ sá lọ ayé ìrètí ohun tó ti sọ asọ̀rọ̀sọ bọ́tò kò ní pẹ́ kẹ́tọ́ dojú ẹlẹ́yà nígbẹ̀yìn ọ̀rọ̀ ogun Ayọ̀adé Bánjọ ogun ní àgbàyà àgbà òfò àgbà tí ò tó lé inú rẹ̀ bàjẹ́ nítorí ìdìdí ọmọ ẹnìkan àǹfààní mélòó lórí tó tó
Bánjọ rí wọ́n ná. Bàbá olóyè rẹpẹtẹ ẹ ti sínwírí orí yín burú dandan. Èṣù lẹ́yìn ìbejì ilé ní kúwà ẹran Àjàyí ta ikú ń bọ́ mọ́rin ọmọ òfura. Ìtìjú lọ bẹ́ẹ̀ bá kúrò láyé tó o bá dá lórí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún lórí ọmọ Yorùbá àtàtà. Ẹ má gbàgbé o ogun ayọ̀ Adébánjọ Bọ́lá Tinubu tún borí ogun. Èyí tó burú jù ní bàbá onílẹ́tà tó tẹ́ èèyàn lójú. Bàbá tí ń kọ lẹ́tà sáá wọ́n kọ láyé Jonathan wọ́n kọ láyé Buhari. Gbogbo ọjọ́ tí mo ti mọ bàbá wàláì lẹ́tà ní sáá fún bàbá. Gbogbo ọmọ Yorùbá ni bàbá ń bá jà, gbogbo ọmọ Yorùbá ni bàbá ń bínú sí. Ọbásanjọ́ ni mò ń wí hun. Bàbá bàbá láàánú kúlápọ̀jà kó tó kú. Àwọn náà bàbá òṣèlú ń kọ́. Bàbá Balógun nìkan tó lọ́lọ́pàá tó jalè rí láyé. Sunday Afọlábí àti Bọ̀dé George nìkan ló wà ìbàjẹ́ rí nínú gbogbo mínísítà tá a ti rí láyé Ọbásanjọ́. Sunday kú, Bọ̀dé George ṣẹ̀wọ̀n ọlágbára yéye. Ọ̀pọ̀ Bọ́lá Ìgè ìjọba Ọbásanjọ́ òmẹ tó pọ̀ Bọ́lá Ìgè títí dòní. Odidi Minister of Justice kú láìsí nǹkan tí wọ́n ṣe sí. Ọbásanjọ́ kan náà ló lábíọ́lá kì í ṣe mẹ̀sáyà fún gbogbo Nàìjíríà yìí. Ìgbà tí Bọ́lá Tinubu jẹ́ gómìnà Èkó Ọbásanjọ́ bínú sí bàbá. Òun nìkan ó sọ ní gómìnà tí wọn ò san allocation fún ọdún 7 ọ̀tọ̀ọ̀tọ̀. Ọjọ́ èèyàn lójú. Ọbásanjọ́ tún bá Tinubu jà nítorí pé ọbẹ̀ jà rẹ̀. Ẹ bọ́ra òun kí ni Tinubu ṣe gan-an. Ẹ̀ṣẹ̀ wo ni Tinubu ṣẹ̀ tí ò ṣe é forí jìnnà ẹ dá wa lóhùn lásìkò. Ẹ má gbàgbé o gbogbo ogun wọ̀nyí náà ní Tinubu tún jẹ́rí ogun náà nígbẹ̀yìn ọ̀rọ̀. Ọmọ àbíbá bàbá òdúpẹ́ o bàbá òdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ọ. Èdùmàrè ló ní ọ sípò kì í ṣe èèyàn rárá. Wọ́n bá gbọ́mọ èèyàn ni wọn ìbá yẹ̀yẹ́. Mr. President elect ohun tó ẹ fẹ́ ṣe lọ̀pọ̀ ń retí. Àràtà tọ́tọ́ lọ́gbọ́lọ́gbọ́ ọmọ Nàìjíríà ń retí lọ́wọ́lọ́wọ́. Ọba gbogbo akẹ́wì o. Mo mú bàtà lápá mo gbàgbà lọ́wọ́ Ajíkọ̀fẹ́ Àgbàlá. Àṣẹ́gbàgbàlá alágbàlá wà tó gbégbá lọ́wọ́. Mo gbàgbà lọ́wọ́ alágbàlá lọ̀rọ̀ wọ́n dìkanra. Àtìgbà tí mo gbà lọ́wọ́ alágbàlá àtàjíkọ̀fẹ́ Àgbàlá ni mo kó fún gbogbo nígbà tí ń lògbàlògbà. Èmi ọba gbogbo akẹ́wì náà ni. Mo ti rápá lọ́dẹ́lẹ́ alápá ìṣọ́pá. Wọ́n ní wọ́n jà lápá. Wọ́n bí ìyá alálàpà òsì ńlẹ́. Àṣé kí n jà lápá kọ̀dà bíi pé kì í mà lápá gún. Ẹnikẹ́ni tó bá jẹ pa ńlá má lápá. Ilé alápá ńlá ni wọ́n ti mú mi. Àìsí ilé onípa ńlá àtàlálàpà ń kọ́. Àfàìmọ̀ kí gbogbo wọn má lọ sùn nílé àlàpà. Ọba gbogbo akẹ́wì yes. President elect ẹ̀yin lèmi wí. Ohun tẹ́ ẹ fẹ́ ṣe fún wa là ń retí Nàìjíríà ti ilé tóko. Mo ti fẹ̀mí lakú nígbà tó jó ogún lé. Wọ́n lọ́ bá ṣe tó fẹ́ pa mí. Wọ́n lẹ́mẹ̀ẹ́fẹ́ lè ọ̀ lé mi kiri. Àwọn èèyàn pè mí ní Ghana. Ọ̀pọ̀ pè mí ní Dubai. Àìmọye èèyàn tó pè mí l'Amẹ́ríkà kọ̀tán bí. Wọ́n ní iná ni mo dì mú. Wọ́n ní iná ni mo fi ń ṣeré. Wọ́n lẹ́mi ọba gbogbo akẹ́wì gan ni wọ́n wá kiri. Wọ́n ní wọ́n lé mi kiri wọ́n fẹ́ tẹ̀mí mi ni. Wọ́n ní bó bá ṣe ìwà jẹ́ ti Tinubu àwọn ọ̀fẹ́ kí n dún pín kí mọ́. Wọ́n ní kí n dákẹ́ lásán ni kí n mọ́ wulẹ̀ wá fèsì ọ̀rọ̀. Wọ́n láwọn èèyàn kan ń bẹ tí wọ́n fẹ́ gbẹ̀mí ara wọn láì kìí ṣe mí. Ọba gbogbo akẹ́wì yes. Wọ́n nítorí wípé mo polongo Tinubu. Wọ́n lọ́wọ́ iṣẹ́ mi ni mò ń ṣe. Ẹ̀rín pa mí títí tí mo gbàgbẹ́dọ̀ dání. Kẹ́sẹ̀tì ká ẹ̀ẹ́dógún rèé tó tọwọ́ ẹ̀mí ọba gbogbo akẹ́wì jáde tí mo fi polongo Tinubu nílé lóko. Ṣùgbọ́n wọn ò kúkú rí bàbá rí. Bẹ́ẹ̀ ni wọn ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Ọmọ Yorùbá ní Tinubu àsìkò tiwa sì rèé. Ìdí rèé tí mo fi ń polongo ọmọ Yorùbá òdodo. Mr. President elect àwọn èèyàn retí gudugudu méjì yàyà mẹ́fà tẹ́ ẹ fẹ́ ṣe fún wa. Ọmọkùnrin kan bẹ Mìnà lòun ń gbé ọmọ Yorùbá àtàtà ni. Ọmọ ọba Ọ̀ràngún Òfìkà nípínlẹ̀ Ọ̀ṣun ni mo wí o. Mọ́tò lòun ń tà ní Mìnà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ló fi ń ta mọ́tò ọ̀hún. Kọ̀ wá sírú mọ́tò tẹ́ ẹ lè béèrè lọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ ní rí. Prince Akeem lórúkọ tí ń jẹ́. Gbogbo
tí fọ́nrán mi bá ti jáde sórí afẹ́fẹ́ lápè mí lákì mi ó wá ní kí n kí Mr. President elect Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni mò ń wí hu ọmọkùnrin ọ̀hún fẹ́ràn yín dé góńgó ọmọ ọba Ọ̀ràngún Ọ̀fìkà nípínlẹ̀ Ọ̀ṣun ni ó ní kí n kí yín gidi ìfẹ́ tó ní sí yín kò kéré rárá ó ní ẹ̀ẹ́nì ṣòfò ọmọ lágbára Olúwa àtàwé àtàdúrà tó gbà wípé kẹ́ ẹ lè borí kò lẹ́gbẹ́ rárá ó ní kí n kí yín gidi ó lẹ́ẹ̀ní kú sórí àga ìjọba ọlọ́lá Olúwa lọ́lá wáìdù lókè Mr. President elect ebi pàwọ́ títí àfi ṣètò ìdìbò ebi ọ̀hún kò tí ì dúró rárá o ní kété tẹ́ ẹ bá ti gbé kú ìdà oúnjẹ ní kẹjọ di pọ́ńtọ̀ ó ṣe ní kẹ́sí bọ́dà fún tẹrú tọmọ kí ráìsì ó wọlé kẹ́kọ̀ọ́ ó wọlé kóòró ó wọlé kóúnjẹ lónírúurú ó wọlé lọ́lọ́kùn òjọ̀kan bẹ́bí bá ti yọ kúrò nínú ìṣẹ́dòfo kọ̀tán bí ẹ jẹ́ kí gbogbo wa ó yó ẹ jẹ́ kí gbogbo ó jẹ gbádùn yọ̀tọ̀ mi ẹ mọ̀ ṣe gbàgbé o ẹ̀kọ́ tó ṣe pàtàkì ló ṣe kókó lórílẹ̀‐èdè yìí wọ́n lẹ́sọ̀ tó ń pọ̀ ọmọléèwé lábẹ́ gba lọ́dọ̀ 150,000 naira ní section kọ̀ọ̀kan tẹ́ ẹ bá lè ṣe pẹ́rẹ́ ajẹ́ wípé ayé dáadé ayé gbẹdẹmukẹ́ ẹ fọwọ́ kówó oṣù àwọn òṣìṣẹ́ ẹ jẹ́ kí wọ́n jẹ gbádùn yọ̀tọ̀ mi ẹ má ṣe gbàgbé ètò àgbẹ̀ kóúnjẹ ó lè di pọ́ńtọ̀ kóúnjẹ ó lè búrẹ́kẹ́ ètò àgbẹ̀ ṣe pàtàkì lórílẹ̀‐èdè bẹ́ẹ̀ bá wá lè ṣe wàláì ajẹ́pẹ́ àṣubú lu owó ajẹ́pẹ́ ká máa yọ̀ lókù ètò ọrọ̀ ajé ọ̀kan pàtàkì ni fún wa ẹkọ́nọ́mì orílẹ̀-èdè yìí ti bàjẹ́ pátápátá ẹ dákun ẹ jí ẹkọ́nọ́mì orílẹ̀-èdè yìí dìde ẹ jẹ́ kí ló dúró déédé ẹ jẹ́ kí iléeṣẹ́ ó wà káàkiri ọ̀pọ̀ iléeṣẹ́ ló ti sá lọ Ghana ló ti sá lọ Kútọ́nù wọ́n ti sá lọ Dubai nítorí iná NEPA tí ò dúró déédé epo pẹtiró ló ń pamọ́ Nàìjíríà lótùtù ó ń pa wá lẹ́kún owó tí wọ́n ń gbé lórí epo ó burú jọjọ ó bù áyà gbogbo wa pátá lówó epo ní lára ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ jẹ́ kí epo wà ní Nàìjíríà ẹ má gbàgbé o ìlérí tẹ́ ẹ ṣe lórí Àjàòkúta Steel Rolling Company Mr. President elect ẹ bá wa tọ́jú gbogbo ilé ìwòsàn tí ń bẹ lórílẹ̀‐èdè yìí ẹ jọ̀wọ́ ìmọ̀ràn mi pọ̀ rẹ́kẹ́tẹ́ ẹ jájọ pàdé nínú apá kẹta ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ràn mi ń bẹ tó pọ̀ pọ̀pọ̀.